ẹ kú ilé là kára ilé, ẹ kú ọ̀nà là kérò ọ̀nà, ẹ kú àgbọ́dìde là kí gbogbo ẹni tó gbọ́ tẹni tó wá jẹ́ ni. Orúkọ tèmi ni Wàsíù Adékúnlé ọmọ Owólabí tí gbogbo yín mọ̀ sí Ọlábọ́ṣèdè nínú móhùnmáwòrán tẹlifíṣàn. Mo dúpẹ́ lọ́wọ́ yín lórí ètò ìkànnì iléeṣẹ́ tẹlifíṣàn Bẹ̀nẹ́ tẹlifíṣàn ńlá wà lénìí. Ohun tá a mú wá fún ìgbádùn tèmi fún ìgbádùn tẹ̀yin àti láti ṣíra wa létí nípa àṣà Yorùbá. Ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá ni yín. Yorùbá ló láṣà, Yorùbá ló lédè. Àwa torí ẹ̀ la fi wá gbé ẹgbẹ́ kan kalẹ̀. Orúkọ ẹgbẹ́ náà ni Àṣeyọrí Movie Caucus. Tá à ń ṣètò lórí bí àṣà àti èdè àti ẹwà Yorùbá bó ṣe máa lárugẹ, bó ṣe máa sún síwájú. Torí pé nínú gbogbo ohun gbogbo Yorùbá ló ní ká kíni lókèrè, ká yẹni sí, ká ṣàpọ́nlé ẹni. Yorùbá ló ní oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ bí àṣà lọ́dọ̀. Nínú àwọn nǹkan àṣà, ìṣe, ẹwà èdè, ẹwà ọ̀rọ̀, ẹwà ara gan ní ṣíṣe, Yorùbá ló ní púpọ̀. Torí pé kóyìnbó tó dé láti mú kọ́ gbóná, kí òyìnbó tó kó tí ìdè láti mú kọ́ gbóná, bẹ́ẹ̀ kọ́ ẹni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni. Ṣé wá rí kí àṣà àti èdè Yorùbá kó lè bá a máa tẹ̀síwájú, ẹ máa tẹ̀lé wa ká lọ, ẹ máa bá wa ká lọ lórí tẹlifíṣàn Bẹ̀nẹ́ tẹlifíṣàn tá a ti ń sọ̀rọ̀ nípa Àṣeyọrí Movie Caucus. Àṣeyọrí Movie Caucus gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí gẹ́gẹ́ bí alága ẹ̀ka Àṣeyọrí Movie Caucus, èmi ni chairman bẹ̀. Inú mi á wá dùn, ẹ̀yin ará mi nílé, ẹ̀yin olólùfẹ́ mi nílẹ̀ yìí àti lókè òkun, ẹ máa tẹ̀lé wa ká lọ. Yorùbá ló láṣà, Yorùbá ló lédè, Yorùbá ló lẹ́wà. Ẹwà èdè, àṣà èdè, gbogbo ẹ̀ ló kún, ó lágbára púpọ̀ jù. Àwa ń gbé lárugẹ, a ò fẹ́ kí àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá kó lọlẹ̀. Bí ò bá ti lọlẹ̀ náà, ẹgbẹ́ wa ò ní dàrú, ilé yín náà ò ní dàrú. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní dojú ẹkún o. Ọ̀dẹ yín ò ní dọ̀dẹ̀ ọ̀fọ̀, ẹ sì ní rí gbé sọnù lọ́ọ̀dẹ̀ yìí bí ò ṣe bí ọmọ. Ire, owó, ọmọ yóò wọ́ sọ́ọ̀dẹ̀ yín o. Yorùbá bọ̀, àwọn àgbà túbọ̀, wọ́n ní bí eégún bá jókòó, aṣọ rẹ̀ á ṣẹ́kù lẹ̀. Ire owó, ire ọmọ, àlàáfíà, àìkú baálé ọrọ̀, gbogbo ẹ̀ ní ó ṣẹ́kù lé gbogbo wa, yóò ṣẹ́kù lé mi, yóò ṣẹ́kù lé ẹ̀yin náà. Ẹ ṣé pọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Bye bye, ó dàbọ̀. Ẹ ṣé, thank you.